ẹni bá mọ Olúwa kò ní jogún òfo. Ó ti yẹ kẹ́ ẹ rí ìdí agbára mi láti 2012. Mo ní gọ́tẹ́ bá lè mú afẹ́fẹ́ àbí gọ́tẹ́ bá lè mú iná dání ẹ lè rí ìdí èmi. Babaláwo tó bá tú wò ojú inú rẹ̀ yóò fọ́ tó de rẹ̀ yóò fọ́. Aláwọ̀ ọ̀pá tó bá tú wò ojú inú rẹ̀ yóò fọ́ tó de inú rẹ̀ yóò fọ́. Ọba tó bá dábàá rẹ̀ a ó mọ fi ṣẹ̀sìn káàkiri gbogbo àgbáyé. Ọba ní ẹni tó ń bá fẹ́ràn kò ṣe dojúkọ. Ẹ̀yin ṣera yín ẹlẹ́yìn ṣe sábọ̀t. A ti rí bẹ́ẹ̀ ṣe December mo rò wọ́n máa kí yín congratulation fún nǹkan oríire lọ́kùnrin lóbìnrin. Ojú kan náà lẹ́wà èyí pa. Mo ní àdàbí nígbà tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lóver 10 years tí má fi ènìyàn gànkàn. Ó gbọ́dọ̀ mi wá ni ó wá rò pé ó ti arrive olóòdì káàmpù ìmẹ̀ni olúwadì tó fi ń paná. Ó mọ̀lẹ́ òní bá bó tó bá tọ́jú pátá tútù ká ni bó bá ṣe ga ló ṣe máa ṣubú lulẹ̀ ó di dandan. Because I didn't invite you in the first case to come and be a speaker for me. Ewé ọdún ṣe jù bẹ́ẹ̀ lẹ́ran ló fi jẹ́ òòyà fẹ́fẹ́ yẹyẹ ayé ẹ̀mọ́jàbẹ́. Ẹ mọ̀lẹ́ ẹ̀ ní bá ṣe. Don't ever attempt to be my speaker if you know you have a purpose. Using a sabbath name to trend, both past and present. Àdàbí tí ń bá wá bá yín, àdàbí má ti wà lọ́dọ̀ mi ò fawọ́ yín sókè. Ẹ rò pé ẹ lò mí, ara yín lẹ lò, ìṣẹ̀dá yín lẹ lò. Mo ní bú mi kí n lògo rẹ. You think I'm joking? Kí ló dé tí màtẹ́ bá dì mú ń jábọ́ lọ́wọ́ yín? Mo ní ẹ̀ tí ì rí nǹkan kan. Bẹ́ẹ̀ bá ti ń rí báyìí kẹ́ ìpàdé olórí yóò mọ̀ jábọ́ lọ́wọ́ yín. Ẹni tó lọ́rùn ṣe tirẹ̀, ta ló lè kọjú ìjà sí? Kó péré ní Kìrìsìtẹ́nì kó máa sun orí òkè, kó péré ní Mùsùlùmí kó máa sun mọ́ṣáláṣí. Wọ́n ṣe àwọn tó ṣe lọ́jọ́ kìnìún àná ẹran onídìí ni wọn. Babaláwo a máa ń fi ògùn ẹ̀ dájú. Àjẹ́ a máa lóhun lágbára. Èmi náà ń fi agbára tá a fún mi láti sánmọ̀ mi mọ́ wá. Mo rántí bàbá wa Ọ̀ṣọ́fà bí a ṣe pè wọ́n la ṣe pè mí. Spiritualist ni bàbá Ọ̀ṣọ́fà. Wọ́n bá Ọlọ́run pàdé nínú ọgbọ́n àdìgíjù. A sì lò wọ́n. Orúkọ wọn sì tan ìtànṣán mọ́lẹ̀. Ó tàn káàkiri gbogbo àgbáyé. Ẹni tó bá lo Ọlọ́run olúùjọ mímọ́ tó lo agbára yẹn pẹ̀lú ẹ̀mí òkùnkùn ó máa kú sọ́nà bí èéfín. Ṣọ́ọ̀ṣì ò ní gbèrú, ṣọ́ọ̀ṣì ò ní páànù. Bẹ́ẹ̀ ni aṣọ rẹ̀ máa pọ́n, sùtánà rẹ̀ máa pọ́n. Owó bàbá la kò ní lé lọ́wọ́. A pé bàbá, abọ̀rìṣà ní bàbá, káfíńtà ni. Mo ní tí màlẹ́kà bá fẹ́ kọ síyàn ìkọ́mì nẹ́ni fún ó lọ gégi ọ̀bọ tó ní ìyẹ́ ó kọ sí bàbá ó ní lúlì ń kèfèrí ẹlẹ́ṣẹ̀ tí wẹ́ẹ́ pé oògùn dúdú ni bàbá Ọ̀ṣọ́fà fi pèlè Celestial Church ni Celestial Church á ti parẹ́ lórí ilé alààyè àti ní gbúrò rẹ̀. Nígbà tí bàbá wà ní ayé, aláwo dìde, oníṣègùn dìde pé churches wọ́n go against bàbá wípé agbára òkùnkùn ló ń lò. Olúwa ní gbogbo ẹni tó ń pè mí ní Ọlọ́run lọ́lọ́run kọ́ ni ó wọ ìjọba Ọlọ́run.
mo witness òkú bàbá. Ọwọ́ mi ni bàbá kú sí. I keep repeating I was working at all age. Nígbà tí bàbá l'accident. Ìbàdàn expressway. Wọ́n ti dé Ìbàdàn. Gbogbo mo sáré fi búùtù tó gètè nígbà yẹn. Nínú Mercedes wọn. Ó bara jẹ́. Wọ́n sọ wọ́n ní bàbá ò ní agbára. Wọ́n tún pẹ̀ gan ikú bàbá Ọ̀ṣọ́fà. Wọ́n ń jẹ́pọ̀ ọmọ Ọlọ́run kò yẹ kó lásídẹ́ǹtì. Ẹ sọ orú ẹ̀ fún Jésù Kristi. Kí ló tẹ̀ lọ sọ bẹ́ẹ̀? Ikú oró ni Jésù náà kú. Ikú oró ló kù. So ẹ fẹ́ sọ fún yín pé babaláwo ni Jésù Kristi. Ṣé ó yẹ kó kàn má gbélébù? Pé tọ́lọ́run fi ìdílé bá rẹ̀. Ikú akọni ni Jésù kú. Ikú akọni ló Ọ̀ṣọ́fà. I will continue to respect the God of Celestial Church. You can never say me kí wọ́n ṣiṣẹ́ Celestial. Wọ́n gbé sáwọn olùṣọ́ àgùntàn lóríṣiríṣi wá. Because I have a respect for Ọlọ́run Ọ̀ṣọ́fà. Ìjọ ẹ̀mí láti ọ̀run wá ni. Bọ̀ tó di dandan kárí èpò láàrin àlè kàámà. Ó di dandan. Ó di dandan kí ẹlòmíì kó gbé ìjọ mímọ́ kalẹ̀ kó gbé sórí ẹ̀mí òkùnkùn. Àwọn yẹn ní wọ́n máa ìjọ yẹn ní wọ́n máa pè lọ́mọ Ọlọ́run torí wọ́n rí èrò tó pọ̀ níbẹ̀. Ẹ rántí pé Olúwa ní pé ọ̀nà tòóró ní ọ̀nà ìyè. Ọmọ ẹ̀mí ni mí. Mi ì tí ì mọ ọ̀rọ̀ pé dáadáa tí mo ti ń lo fọ́kànnà tí mo ti ń jíṣẹ́. Wọ́n máa ń gbé mi lọ ilẹ̀ àánú ni ní gbogbo ìkórè tí ìyá mi bá mú mi lọ. Mo rí ìran kọjá bẹ́ẹ̀ ṣe rí mi rẹ lọ. Kò sí sẹ́ni tí mo dẹ̀ sọ̀rọ̀ fún tí ò come to pass. Ọmọ ẹ̀mí ni mí. Mi ní láti wọlé babaláwo adáhùn ṣe kí a tó gbé agbára wọ̀ mí. Agbára tá a gbé wọ bàbá Ọ̀ṣọ́fà la gbé wọ̀ mí. Bàbá Ọ̀ṣọ́fà kì í ṣe olóògùn. Kò sórúkọ tẹ́ ẹ̀ nílì bàbá Ọ̀ṣọ́fà gbá tó wà ní ayé. Ẹni green water ẹni babaláwo ni. Ewé àti egbò ni. Wọ́n ní bàtà tí Celestial ń wọ̀. Wọ́n ní bàbá fi ṣe oṣó àtàjẹ́ ni. Tí o bá wà nínú ìjọ mímọ́ àbí ò sí nínú ìjọ mímọ́ tó jọ mọ ìjọ mímọ́ èbí sì ń dorí ọ̀fẹ́ ìjọ mímọ́ mi ò lọ sí church mọ́ ni nítorí ẹ̀tàn ti pọ̀ jù ìjà ti pọ̀ jù ká ní mo ṣì wà ní United Kingdom torí mi máa ń ṣọ́nà fún wọn ní United Kingdom in the 80s ara wọn church tó sì pure tó jẹ́ gidi tí n bá fẹ́ jọ́sìn ní London I'm very sure of that ṣé Moses Shepherd Moses yẹn Moses kí ni kan tó máa ń ṣe ó ti ń preach lórí Facebook ti pẹ́ kí ní viewers báyìí ó ti pẹ́ gan bàbá wọn olùṣọ́ àgùntàn ní kó tó kú agbára bẹ lọ́wọ́ lára bàbá yẹn àwọn church tó jẹ́ church gidi ṣì wà ní Celestial Church òtí nílùú Ireland tí mo wà mi ò lè forí bá tó ra mọ́ra wa bí ìdẹ̀lẹ̀ advice ẹni tó bá ní agbára tí máa fẹ́ dá Celestial Church sí Republic of Ireland máa fi Sunday company àdẹ́gbẹ́ olùṣọ́ àgùntàn wá ṣùgbọ́n kò sí olùṣọ́ àgùntàn tó bá jẹ́ mímọ́ tó bá wá sí Dublin wọ́n máa rì mọ́lẹ̀ pẹ̀lú petition kò sí ètò fẹ́ràn ara wọn látòkè dé wọn ò jìrí ọkàn àwọn tá a ti jọ ń sìn láti 98 tá a ti wá Dublin gbà yẹn àwọn ló ṣì wà bẹ́ẹ̀ mi ò rí èrò tuntun ìjà fásitì náà mara wọn lẹ olùṣọ́ ò fẹ́ràn olùṣọ́ ǹjẹ́ kékeré nínú ẹ̀ṣẹ̀ ní kò yóò súnmọ́ Ọlọ́run ìjà superiority náà òye lájẹ̀pọ̀ wọn anointing wọn join ìjọ mímọ́ Ireland lẹ́nì wọ́n sọ pé di superior ojú kan náà ni wọ́n wà lórí àdàgùn. Ó ń bẹ lẹ́yìn ní ó dúró gbáyìngbáyìn. Ó ń bẹ lẹ́yìn. Kí n tó lè máa pe Genesis ní ọmọ mi. Wàláì ẹni tó bá ń bá Genesis sọ̀rọ̀ kẹ́ bí léèrè. Years ago kò tẹ̀ tó ní crisis mo gbé wò nínú ara mo gbé wò nínú ẹ̀mí. Nítorí oògùn dé Genesis fúyẹ́
ẹnikẹ́ni tí ó bá mọṣẹ́ wò tí ó mọ̀ pé babaláwo òkè ń parọ́ àbí wòlíì òun ṣèkì, ẹ lọ wádìí Genesis wà láìpẹ́ ìṣògùn kòtò. Gbogbo èwò gidi spiritually. Bó dẹ̀ predict ogun tó ní fún 3 years before ogun yẹn tó wáyé rárá. Ó ti sọ́rí lórí sermon ẹ̀ náà. First night máa bá a sọ̀rọ̀. Ó ti rí ogun yẹn sí problem tó máa ní, ó ti rí sí. Ẹni tọ́lọ́run ṣe ti rà. Kò lè wà nínú òkùnkùn ṣé mi ò gba sísì lọ́wọ́ Genesis rẹ̀. Mi ìdẹ̀ fún Genesis parish àbí Genesis ń ṣiṣẹ́ rẹ̀. Kí la kàn mí? I just love him that way. Not everything about money. I don't lobby. Bó bá tiẹ̀ lóun lówó fẹ́ fún mi gan-an nígbà. Kò wá tán. Gbẹ̀kẹ́ mi ò lówó tí mò ń fún ṣọ́ọ̀ṣì. Torí mi gan church. Tó dá àwọn òkè ìgbà. Kí ni wọ́n ń pè ní ọmọ Ọlọ́run, ẹ̀yin oní Christian àtẹ̀yìn àṣà? Churches kọ́ lọ́mọ Ọlọ́run. Holiness ni ọmọ Ọlọ́run. Sìgá tí mò ń mu kò mí wípé mi ń ṣe ọmọ Ọlọ́run àbí mi wà holy. Ẹni tó dẹ̀ bá mu ọtí náà kì í ṣe pé kó wà pa kò mà holy. Ẹni tó mu gbógan ó wà holy ju ẹ̀yin tí ẹ ò mọ nǹkan kan lọ. Ọmọ Ọlọ́run ni ọkàn wa. Má ṣe sin mámónì pẹ̀lú Ọlọ́run rẹ. Tí n bá ní mo tún sọ, ẹni tó bá ní olúgbòhùn nínú ilé kó ṣe àmì sí tí mo fẹ́ sọ yìí. Tí n bá ní pé mo ti tá ti gbé agbára ìwọ́ mi, tí n bá pe babaláwo orí pókó tì mí lẹ́yìn àbáláwo ọ̀pá, àbóníṣègùn, àbí churches àbí àfà. Gbogbo nǹkan tó gé adùn kó ní inú ayé mi kí ó parẹ́ lójú ẹ̀mí ni. Láìpẹ́ láì jìnnà, ẹ gbé olúgbòhùn yín jáde. Ìrìn àjò mi jẹ́ kí n mọ̀ wípé agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Bí ìwọ ṣe lè ní ìṣẹ́gun tó fi lè borí ogun ayé rẹ̀. Má jẹ́ kán ríran ogun fún ọ, ogun yìí ṣe tiẹ̀. Èmi ò àdó, I'm a prophetess. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe mí kí Ọlọ́run fi hàn mí. Tó bá fẹ́ ṣọmọ mi kí Ọlọ́run fi hàn mí. Mi ò ní pè ọ́ pé kó ríran sí mi láyé, torí pé gbogbo wa la ní àṣẹ tá à ń jẹ. Má ríran wèrè fún anybody mọ́. Ẹ kọ́ wọn bó ṣe ń gbàdúrà. Ẹ kọ́ wọn bọ́lọ́run ṣe máa bá wọn sọ. Kàn fi ti ara wọn gbọ́ kó sì fún bí ara wọn. I don't believe pé bàbá ẹjọ́ ta ló ń ṣe mí báwo. Bó ṣe máa bí ẹ léèrè pé ta ló ń ṣe mí. Ṣé mo mọ̀ pé mi ò lọ́ta ni? Ṣé wo ò lọ́ta ni? Ṣé pásítọ̀ tẹ lọ bá gan ò lọ́ta ni? Àbá àfọ́ ò lọ́ta. Ìṣẹ́gun nìkan ni mò ń tọrọ àti ìgbéga. Ọlọ́run sì wà síbẹ̀síbẹ̀. Ẹ kọrin kẹ́ gbórin sókè sọ́ba Olúwa mi. Ọba mímọ́ yóò gbà wá là nínú Kírísímásì. Ọba mímọ́ kó gbà wá là, kó fún wa láránṣẹ́, kó pa
nínú ẹ̀ṣẹ̀ kó wá dárí ìjìnlá. Ọ̀nà tí o fi lè rí ìṣẹ́gun, ọ̀nà tó fi lè rí ìwòsàn, ọ̀nà tó fi lè rí ojú rere Ọlọ́run kó lè gbé ọ̀gá, ìjìnà fún ẹ̀ṣẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí kò ní ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tí gbogbo nǹkan dàrú tó lóun fẹ́ fà mí lọ́wọ́ sókè, ó rán màlẹ́kà sí mi, mo sọ fún yóò táàpù mi lórí bẹ́ẹ̀dì, ó ní kí n sá fún àgbèrè, kí n lè sá fún panṣágà. Tí n bá sọ fún yín pé mi ò súnmọ́ Ọlọ́run mọ́, mi ò Jesus Christ mo súnmọ́, tí n bá sọ fún yín pé mi ò súnmọ́ àgbèrè mọ́, kò lè yọ yín wá ló ń dóko. Wọ́n nìní mi ò dàgbà má dòko, wọ́n nìní. Torí màlẹ́kà yẹn sọ fún mi ní ọjọ́ náà, mo ti sọ testimony yẹn fún yín rí ní 10 years ago. Ó ní wípé nípa ìfàyàlùyà ni mi ò ṣe rógò mi lò. Ní ìkúkú wá ń pàdé àwọn ọkùnrin kan tó ní láárí náà, anyway, mi ni mo ń gbọ́ gbogbo wọn. Nígbà bá fi wọ́n lẹ̀, nígbà bá fọkùnrin lẹ̀ fún 30 years tó ń sunkún tòkun bọ̀. Ṣé o kò ríṣẹ́ ṣe láti 30 years? Ṣé kò lè dádúró láti 30 years? Àbẹ́rẹ́ tí mo fi lẹ̀ fún 20 years kò lè dádúró? Bó wọ́n ṣe bá yé wọn jẹ́, wọ́n bá yé ara wọn jẹ́ torí laziness. Nígbà tá jọ ń gbé pọ̀ náà, wọn ò ṣiṣẹ́ mi tí mò ń bọ̀ wọn. Nípa ìfàyàlùyà, òun rẹ́ni ń tó sí mi. Wọ́n ní tí ohun Ọlọ́run bá kọ sí yín, gbogbo wa lóhun Ọlọ́run ń kọ sí. Ẹ mọ̀ èwo ara yín. Wọ́n ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin, rọra ṣàgbèrè ìfàyàlùyà. Ṣùgbọ́n ẹ rò pé rọ́ ni, you must satisfy your urge sexually. Ine. Ọlọ́run ò kú, Ọlọ́run ò dá wa fún ìyàjẹ́, àìgbọràn, àìfetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Òun retí kí wòlíì jíṣẹ́ fún ẹ pé má ṣe. Mo ní wọ́n ń sọ fún ọ. Àìní àkíyèsára ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kò sọ ògo rẹ̀. Ṣé gbogbo ẹ̀ náà láyé lágbára lórí èèyàn? Ìdíwọ́ ìdènà tó wà nínú ayé rẹ̀, ó rò pé ayé lágbára lórí rẹ̀. What are you talking about? Ta ni ayé? Ta ni oṣó? Ta ni àjẹ́? Ibi tí Ọlọ́run tó pàṣẹ àgbáyé wà. Ta ni? Who are they? Ikú òjijì ni ó pa mọ̀tọ̀mọ̀tọ̀, wọ́n mọ̀ ṣòfò ara wọn mọ̀ ṣòfò. Ìkìlọ̀. N bá sọ pé mo ti súnmọ́ ọkùnrin kan yìí, age of 49. Mo dẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ilẹ̀kùn là ní fẹ́ ṣe. Èmi tí ìlú máa bá dúró. Èmi olóbò gbàǹjo. Bọ̀tẹ̀ okó iná táwọn wí náà, ó yẹ ń fílẹ̀ lóòótọ́. Ọkùnrin ò fún mi ní sísèrè àkáǹtì mo bímọ fún. Àdàgbé àdàsọ. Mo dẹ̀ ti bímọ tán, kí mo fẹ́ fokó ṣe? Ìkìlọ̀. Ok, ẹ wo gbogbo ọkùnrin tí mo máa ń pàdé láyé mi, àwọn ọkùnrin tó wà up to my standard tí mo máa ń bọ́. Inú kúnjọ́ mọ́tì, kúnjọ́ ní tẹ́tẹ́, kúnjọ́ ní dúrọ́ọ̀gì. Àwọn àgbà àná ní ìlà. Ìdàfín pé bí mo ṣe èèyàn nìyí, ìràwọ̀ ọkùnrin ni mo gbé wá, obìnrin ní ìràwọ̀ olórí ni mo gbé wá. Mo kàn tó bẹ́ẹ̀ ni. Ìràwọ̀ láti fún èèyàn ni yóò gbé ìràwọ̀ pé kan fún mi wá. Ó lé ìràwọ̀ ọkùnrin ni mo gbé wá. Features mìíràn dẹ́jọ́ tọkùnrin, ohun mi jọ tọkùnrin rẹ̀.
jẹ́wọ́ kíyèsára nítorí mú ẹ ṣubú. Ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú nípa ọ̀rọ̀ ẹnu. Nígbà tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ 2012, inú ìpọ́njú, inú ìṣẹ́ ni mo fi bẹ̀rẹ̀. Ǹjẹ́ ìmọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀, but ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀ lénìí kẹ́ mú ẹni gíga kẹ́ tẹ̀ mọ́lẹ̀ kẹ́ gbọ́ ìfẹ́ gùn pé láíláí kò lè ṣe ṣe. Kò lè ṣe ṣe nìyí nínú ọkọ̀. Ẹ̀yin gan ló yẹ kó máa pè ní àgbà lọ́wọ́ mẹ́rin balẹ̀ tuntun. Èyí tí n bá kọ́kọ́ wá bá nínú yín, give me the reason fún fún ara yín. Give me the reason. Ìbúwọ̀ ló mọ̀ ọ̀rọ̀ sọ. Tí mo mọ̀ ní pé ẹni tó bá bá mi jà ogún ọ̀run àbájá èèwọ̀ ni wọn kì í tẹ́sọ́ bọ́dọ̀ jà. Ẹ̀yin lẹ lè pé ẹ̀yin làṣà sí yín kò tẹ́ rọra gbẹ́ kòtò mọ́ níwọ̀nba kẹ́ má forí kò bí a máa. Ó ní ẹni tí òun fẹ́ lòun pè, ó lẹ́ni tí òun pè lòun ṣe lọ́wọ́. A pè ní gẹ́gẹ́ bí spiritualist ní àpẹẹrẹ gẹ́gẹ́ bí Christian ẹ̀pẹ̀ mi gẹ́gẹ́ bí Muslim. Tí n bá ní oògùn dúdú ní gbogbo yín tẹ́ sọ pé ó ní babaláwo kan nílọrin, ó láfa kan ní Tápà, ó ní kinní kan Tápà. Wàláhì kò sí àṣàṣìtò tó lè mú yànjú téèyàn bá mú nǹkan mímọ́ orúkọ Ọlọ́run. Ìwọ tó ń lọ ń ṣoògùn tó ń sáré kiri, ó ti ń sin mámọ́nì pẹ̀lú Ọlọ́run, ó sì ní Ọlọ́run ìwúlò. Tọ́n bá ti ń gbéṣẹ́ babaláwo fún ọ tó ti ń sọ ìbàyá mi o, àdúrà ẹ ò lè gbà, tó bá dùn fún ẹ láàárọ̀ ó máa kóró fún ẹ jọjọ ní ọjọ́ alẹ́. Ìbàyà báwo? Ó ní má ṣe forí balẹ̀ fún Ọlọ́run mìíràn. Ó ní ẹni tó bá forí balẹ̀ fún Ọlọ́run máa wọ̀n ní yẹ ní ẹni tí mo máa kà sí. Ok, ẹ wá ní mò ń ṣoògùn dúdú. Ibi ìyá yín ni wọ́n ní kí ìfẹ́ bá fún. Ìbẹ́yìn náà nìyà, kété ẹ̀ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ kẹ́ rí mi mú. Kété ẹ̀ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ kẹ́ kúkú rí mi mú. Àbí má tàn pé fún mi, ìbọn Ọlọ́run bàyá mi ò ṣòro ń gà. Kí wọ́n dé kẹ́yìn ò lè bá bí ẹ̀ bàjẹ́ kó lórí burúkú aláyé bàjẹ́ ní òfò ní kéyìn ò fi lè bàjẹ́. Kẹ́ ẹ pè mí lápètà. Kẹ́ ẹ nà mí ní ìnà tí gbogbo ayé á rí. Ẹ gbẹ́sẹ̀ méjèèjì ní ọwọ́ mi. Ẹ gbọ́wọ́ méjèèjì ní ọwọ́ mi, ẹ gbẹ́sẹ̀ méjèèjì lẹ́sẹ̀ mi, kẹ́ ẹ gbójú méjèèjì kí ayé kó lè mọ̀ páyé wà. Mo ní ẹ̀sìn, mo ló fo ní yín, mo ní ẹ̀ ní agbára kankan lórí ìṣẹ̀dá Ọlọ́run. Torí ìgbéni fún ẹni tó para tí ò lè pọ̀ kan. Ta ló jẹ́ ta ni ìyá òṣèlú òrùn ta ni wọ́n fi ìwà fún ta láyé àṣà. Ẹ̀yin òwìwí, ẹ̀yin olórí burúkú tọ́kadà ń pa, ẹ̀yin ń kú. Ọlọ́run nìkan ló bá ìkú. Agbára ẹ̀ lágbára kankan. Báyà kìlà bá gbé yín òfò lẹ́ṣẹ̀ tìmọ̀tìmọ̀. Bọ̀tẹ̀ ìgbéni fún ẹ̀yin tí ẹjọ́ ọ̀tá mi lẹ́sẹ̀ abọ́dù tẹ ní pé agbára ògùn mò ń lò, mo ní agbára kan. Babaláwo yín ó yẹ kẹ́ ẹ lọ fọlọ́pàá gbé ní tàbí kẹ́ ẹ̀yìn níbọn yín pé àṣebí yìí ó ṣòro ìgbà fún náà lájọ ń pè. Ìyá yẹn ṣe wá fún un lágbára. Àwọn kan tiẹ̀ sọ wọ́n lè mi lọ̀gá àwọn àjẹ́. Ó ní wọ́n fún mi lágbára pé kí n mọ bú àwọn ni mo tiẹ̀ láìkì statement yẹn. Èmi láìkì statement yẹn o. Mo dáadé dẹni yẹn ṣe ṣó tó ń fẹ́ fún. Ẹ má dá sábọ́ọ̀dù lóhùn o. Àjẹ́ ni o. Ọ̀gá wọn ni o. Wọ́n kàn fún lágbára pé kó mọ bá wọn nìyẹn. Ayé yìí ti wá bàjẹ́ nù. Bí ìṣèjókòó nù mí tí nìyẹn. Màá lọ lórí burúkú ìyá ló lóhùn pé jọ́kọ̀ síbi yẹn ikú òjijì ni ó pọ̀, mo jọ́gà lórí yín, mo bá lórí yín. Tá ló gòkè ní wọ́n yé zero babẹ̀. Ó lẹ́yìn yẹn kóra yín jọpọ̀, á fọ yín tútù ẹ̀yìn ẹgbẹ́ mọ̀pọ̀ ìmọ̀ yẹn kiri. Ẹ̀sìn amálà fẹ́ ṣẹ̀sìn àbáláyé náà. Ẹ̀sìn máa fi ìbà fún oṣù àtàlẹ̀. Ta ni wọ́n? Olúwa fi wọ́n rẹ́, Olúwa pa wọ́n rẹ́. Nígbà tó Ọlọ́run fẹ́ dọ́run àti ayé, ó ní òun rí òkùnkùn, òun rí oṣù àtàjẹ́ tí wọ́n ń tà tí wọ́n ń rà. Ó ní kí ìmọ́lẹ̀ kí ó rà, ó sì ní kí òkùnkùn kó forílé òkùnkùn wá. Ta ni agbára òkùnkùn tẹ́ fi ń lo ògo tẹ́ fi ń ba ayé àwọn èèyàn jẹ́ ní ojú tó ti là? Ẹ sì ń ṣe àjẹ́, ẹ sì ń ṣojó, ẹ sì ń ṣowọ́pọ̀. Ìwà bí ó ṣe dá fún yín, ta ló ń ṣèkàtàyé rẹ̀ ń dára? Aṣọ yín máa ń pọ́n ni. Aṣọ yín máa pọ́n ni. Ẹ ó dìde nítorí ẹlòmíì nínú telepathic dream yín. Ẹ ó fò nítorí ẹlòmíì. Ẹ ó fò báyìí. Agbára Ọlọ́run
tẹ́ bá máa jẹ ẹ jì sínú àárẹ̀, ẹ jì sínú paralysis, ojú inú yóò fọ́, tó dé yóò fọ́, ó sì fọ́ jíngí tẹ́ fi ń wo àwọn eré àwọn ènìyàn. Ẹ rí pé èmi lọ̀gá yín àbí wọ́n bí yín re ni kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ńdún ìdọ̀rùn kó máa gún yín kó máa ní yín lára. Iṣẹ́ yín kò di ìṣẹ́, iṣẹ́ yín kò di ìṣẹ́, iṣẹ́ yín kò di ìṣẹ́. Ẹ ò tọrọ jẹ, ẹ ò tọrọ mọ́. Ẹ̀yin àjẹmọ́bìnú wọ́n ṣáà máa ń ṣe ṣó wọ́n ní ọ̀gá wọn lè fi mí jọ̀gá wípé ẹni mo lè bu yín ẹ jẹ sanaba as your master. Ìyẹn lórí burúkú máa ń ṣàǹfààní. Tí èpè bá ń pààyàn ní èmi ẹ sábà ló gbé pèpè lórí social media lóde YouTube bẹ̀rù èmi ò irú ọlọ́run yìí ọjà mi ò wá tó ń dòkúta. Bàbá ń ṣiṣẹ́ ìṣẹ́gun ayé mú wọn o màmá ẹgbàá wá fẹ́ ra tùràrí èmi ń lò ẹ̀rí kí wọ́n fẹ́ sọ èmi ń lò àwọn ọmọ mi ń lò mo sọ fún wọn táwọn ọmọ mi ò lọ́ta nàbí mi ò lọ́ta nítorí ó sọ pé ẹni tó ń pa mí mọ́ kí n tó gbé bẹ́ẹ̀ ni kì í sí bó ló rán mi níṣẹ́ ó lóhùn lọ́ba òràn ọmọ níṣẹ́ fàyàtì bó ní oṣù jẹ́ kí nǹkan mi ó bàjẹ́ ibi tẹ́nu mi mú ẹni bí téèyàn ti ń blọ́gì ọlọ́run rí ń blọ́gì ìjọ náà pé ìwọ ló rán mi níṣẹ́. Ó sú mi láti máa ṣáko ó tó gẹ́ mo wá ọlọ́run mo tẹríba dún ọ̀pá rẹ̀ fún omi ọ̀run retí mo lálàgbàwé kan lókè ọ̀rẹ́ nínú ìtẹ́ ìfẹ́. You don't have to be a Christian or Muslim to be holy. When you are spiritual, you are more purer than having a religion. Religion is very confused. They confuse you. It's confusing. They confuse you. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.